wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ọlọ́run ti ṣe ìtàn ẹlẹ́gan ló ti kú dànù ó ti kú dànù sí iná jó pa ìyẹpẹ́ tẹlẹ́gàn ló ṣòro ẹlẹ́gàn ti kú ni. wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ọlọ́run ti ṣe ìtàn ẹlẹ́gàn ti parun. Ayọ̀wádé ayọ̀ 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 wa káàbọ̀ ayọ̀ wa wọlé dé. Ayọ̀ wa ti dé o ayọ̀ 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 wa káàbọ̀ ayọ̀ wa wọlé dé o. Ire wa ti dé o ire ayọ̀ ire wa káàbọ̀ ire wa wọlé dé o. Ayọ̀ wa ti dé o ayọ̀ 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 wa káàbọ̀ ayọ̀ wa wọlé dé o. Wá sí DIYTIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o. Wá sí DIYTIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o. Ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu. Wá sí DIYTIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o. Wá sí DIYTIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o. Ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu. Kábíyèsí o. Wá sí DIYTIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o. Wá sí DIYTIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o. Ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu. Bó ṣe rí ni ẹ kò yí padà. ẹ kú déédéé àkókò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi jákèjádò Democratic Republic of the Yorùbá. Àwọn oníṣẹ́ ibi ìránṣẹ́ èṣù sì ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ikú wọn o. Tá a bá gbàgbé tá a bá rántí pé àwọn gbajúgbajà ìlú mọ̀ọ́ká àjọ kan lágbàáyé ti pàdé àpòpọ̀ láti dín iye ènìyàn tó wà lórílẹ̀ ayé kù. Àwa aláwọ̀ dúdú sì ni àfojúsùn wọn. Ìròyìn yàjóyàjó tó ń tó wa létí ni pé bẹ̀rẹ̀ láti òní ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025 tí a wà yìí síwájú, àwọn òṣìṣẹ́ ìlera ni wọ́n ti dà síta láti lọ káàkiri sí àwọn ilé ìwòsàn, ilé ìjọsìn, ilé ìwé, ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lọ máa fún àwọn ọmọdé ní abẹ́rẹ́ àjẹsára pẹ̀lú oògùn lọ́fẹ̀ẹ́. Ẹ jọ̀wọ́ ẹ sá fún wọn. Ẹ sọ fún àwọn ọmọ yín kí wọ́n má ṣe gbà fún ẹnikẹ́ni ní ilé ìwé wọn láti fún wọn ní abẹ́rẹ́ tàbí oògùn èyíkéyìí. Ó léwu o. Ẹ jọ̀wọ́ ẹ bá wa tan ìròyìn yìí kálẹ̀ ní kíákíá. Ẹ sọ fún ọ̀rẹ́, aládùúgbò àti àwọn ojúlùmọ̀ yín. Ìkéde àti ìkìlọ̀ pàtàkì rèé fún gbogbo àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá jákèjádò igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá. Torí Yorùbá bọ̀ wọ́n wí pé ojú báyìí ni alákọ̀ọ́fin ṣọ́re. Elédùmarè ò ní jẹ́ ká fọwọ́ ara wa ṣera wa o. Nítorí náà ẹ jẹ́ kí a ṣọ́ra wa gidi. Pàápàá jùlọ àwa òbí, ẹ jẹ́ kí a mójútó àwọn ọmọ wa. Nítorí àwọn ìránṣẹ́ ikú, ìránṣẹ́ amúnisìn tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wọn. Pẹ̀lú abẹ́rẹ́ aṣekúpani, abẹ́rẹ́ tí ń pani lápasáyé, èyí tí wọ́n pè ní abẹ́rẹ́ àjẹsára àrùn rọpárọsẹ̀ fún àwọn ọmọdé tí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti ọdún 2 lọ sókè. Èyí tí wọ́n bẹ̀rẹ̀ lónìí ọjọ́ 10 oṣù Bélú 2025. A rọ gbogbo àwa òbí tí a jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá IYP láti má ṣe bá wọn lọ́wọ́ nínú gbígba abẹ́rẹ́ náà fún àwọn ọmọ wa. Torí ó léwu púpọ̀ fún ìṣẹ̀mí àti ìlera àwọn ọmọ náà. Àti pé èròǹgbà àwọn tí wọ́n gbé abẹ́rẹ́ náà kalẹ̀ ní láti dín iye àwọn ènìyàn tó wà lágbàáyé kù, pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ Áfíríkà. Nítorí náà ẹ jẹ́ kí a ṣọ́ra fún abẹ́rẹ́ àjẹsára kí a má ṣe gbà fún àwọn ọmọ wa. Bákan náà, ibikíbi tí a bá ti rí àwọn tí wọ́n ń ṣe agbátẹrù abẹ́rẹ́ náà àti àwọn tí wọ́n ń pín káàkiri, ẹ jẹ́ kí a máa ya àwòrán wọn.
kí a sì máa ṣe àkálẹ̀ fọ́nrán wọn pẹ̀lú. Nítorí ohun tí wọ́n ń ṣe yìí lòdì sófin orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Ẹ kú oríire ẹ̀yin ọ̀dọ́ IYP tí ẹ jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí a máa fò fún ayọ̀. Ìdí ni pé ọ̀rọ̀ ìyá wa MOA kò yí padà, bẹ́ẹ̀ ni kò tàsérí lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti ìbẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Ẹ̀yin ọmọ aládé, ẹ ò rí wípé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìyá wa MOA. Èyí ló dífá fún gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá pé kí wọ́n lọ fi orúkọ wọn sílẹ̀ sórí ìtàkùn ayélujára www.democraticrepublicoftheyoruba.dry.com kí o sì rí i dájú pé kò sí ẹ̀tàn tàbí irọ́ nínú ìforúkọsílẹ̀ rẹ̀. Ìdí ni pé àwọn alábòójútó wa máa ṣe ìwádìí rẹ̀ ṣé lóòótọ́ ojúlówó ọmọ ìbílẹ̀ ni ọ́ nítòótọ́ títí dé ìran rẹ̀ ìkẹta sí ìkẹrin. Bí kò bá rí bẹ́ẹ̀, má ṣe sòpò lọ sórí ìtàkùn ayélujára yìí láti forúkọ rẹ sílẹ̀ o. Eléyìí ò sọ pé ìwọ náà kò ní jẹ mọ̀dùnmọ́dùn àti ìgbé ayé gbádùn ní Democratic Republic of the Yorùbá. Ju gbogbo rẹ̀ lọ, ẹ jẹ́ kí a jẹ́ olóòótọ́ ní ìkóríta yìí. Àwọn ọ̀dọ́ tí ó wà ní ọmọ ọdún 21 sí ọmọ 40 ọdún nìkan ni ó ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti forúkọ rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ní kété tí àwọn alákòóso wa bá ti wọ oríkò ilé-iṣẹ́ wọn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fún wọn ní ilẹ̀ ọ̀fẹ́, ní èyí tó jẹ́ wípé wọn kò ní àǹfààní láti ta ilẹ̀ yìí rárá o. Tí o bá mọ̀ pé talẹ̀talẹ̀ ni ọ́, jọ̀wọ́ má ṣe forúkọ rẹ sílẹ̀ o. Ẹ̀yin ọmọ aládé, ire náà ti dé tán o. Ọdún yìí ni láṣẹ Èdùmàrè. Mo kí wa pé a kú ojú lọ́nà. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi Democratic Republic of the Yorùbá DRY. Lẹ́yìn Ọlọ́run Olódùmarè, Yorùbá ni àkọ́kọ́.